táwa ti ṣe tó jẹ́ pé mo máa sọ fún ẹni bá ṣe nǹkan fún ẹ má dárúkọ mi òde mélòó ló ṣe kí ló tẹ̀lẹ̀ lórí wá ẹ ọ̀rẹ́ bàbá Suwe yìí náà ó dẹ̀ ní jẹ́ kárí mú mi Yomi orí ẹ̀ ti dàrú ni orí ẹ̀ ti yí ìwọ ní pé ká má sáré jump into conclusion ìwọ ló jump into conclusion pẹ̀lú right up ẹ̀ because tó o bá jump into conclusion Yomi ó ní máa compare situation bàbá Suwe pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà tó tún wá sọ pé kọ́ release. tọ́ ẹ̀yin èèyàn wa wàhálà míì tún ti ṣẹlẹ̀ Ìyábọ̀ Òjó odòdì gbé wàhálà rẹ̀ bẹ̀rẹ̀ báyìí odòdì bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ báyìí ẹ̀yin èèyàn wa máa fún yín láǹfààní láti wo fídíò náà láti bẹ̀rẹ̀ títí dé ìparí ó ti ń bá Yomi Fábíyì àti àwọn tó kù ó ti ń bá wọn fa wàhálà báyìí ẹ fi ara balẹ̀ kí ẹ wò ó. They say they are hunting Baba Ìjẹ̀ṣà. True, Tony. You know twist case, but they say they are hunting Baba Ìjẹ̀ṣà. Mo ń dúró kí Yomi Fábíyì join this live video. Torí wọ́n ti bẹ̀ mí kí n dákẹ́ fún ẹ, but mo ti wo live video ẹ ó dàpọ̀ ti mad. Orí ẹ ti dàrú Yomi. Àdàkọ join live video yìí kí n sọ ọ̀rọ̀ sí ẹ because ó dàpọ̀ orí ẹ ti yí. Èmi ló fẹ́ fi ta yín ní industry. Ìwọ ló láwọn kan jù mí lọ. Àbí wọ Yomi kọ́. Ìwọ ọmọ ọṣẹ́ bàbá Suwe. Jọ bàbá Suwe tẹ̀ dáràn lọ́wọ́ ẹ̀ kí ló ṣẹlẹ̀ Yomi náà. Ṣé torí pé dẹ̀ wá help bàbá Suwe tó kí bàbá Suwe ní problem àdẹ̀dí gbádùn. Ó tẹ̀ jẹ́ kẹ́ni yẹn kó gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ kó move on. Ká tó wí pẹ́lẹ́ wá sí ní bàbá Suwe scandal. Ká tó ní pẹ́lẹ́ bàbá Suwe kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ fi bàbá Suwe lẹ̀. Jẹ́ kí bàbá oní bàbá sinmi Ìyábọ̀ mo ní Ìyábọ̀ Yomi Fábíyì. Jẹ́ kí bàbá oní bàbá sinmi. Fi Yomi wọn ní kọ́kọ́ ló máa kọ́ ṣoore. Ṣó ti gbọ́? Àmọ́ iye oore táwa ti ṣe tó jẹ́ pé mo máa sọ fún ẹni bá ṣe nǹkan fún ẹ má dárúkọ mi òde mélòó ló ṣe kí ló tẹ̀lẹ̀ lórí wá ẹ ọ̀rẹ́ bàbá Suwe yìí náà ó dẹ̀ ní jẹ́ kárí mú mi Yomi orí ẹ̀ ti dàrú ni orí ẹ̀ ti yí ìwọ ní pé ká má sáré jump into conclusion ìwọ ló jump into conclusion pẹ̀lú right up ẹ̀ because tó o bá jump into conclusion Yomi ó ní máa compare situation bàbá Suwe pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà tó tún wá sọ pé kọ́ release video ìwọ àkọ́kọ́ ló ń báyé bàbá Ìjẹ̀ṣà jẹ́ bẹ́ẹ̀ ni mo sì ní kọ́ jíṣẹ́ fún bàbá Ìjẹ̀ṣà nínú ẹ̀wọ̀n tó wà pé Yomi Fábíyì ló ń ba yí ẹ̀ jẹ́ àdèmà wo ọlọ́ọ̀ṣẹ́ afẹ́ ba ohun tó ṣe ohun tó kọ́ ba yí ẹ̀ jẹ́ ṣùgbọ́n tí wọ́n ní Yomi ó ẹ̀pù ẹ̀ ní ó rò pé òun ṣoore ṣé mo gbà táwọn àti gbọ́ nǹkan tó ṣe ìwọ́n tí ẹ̀ ó sáré bọ́ síbẹ̀ ó kọ́ right up ó ní kíní kan wá mislead àwọn colleagues ẹ ó ń jẹ́ káwọn Folúkẹ́ dára mọ́ láwọn lẹ́gẹ́lẹ́gẹ́ àǹkó ó ń jẹ́ kó máa jump into conclusion tó sì pẹ̀lú òyìnbó òfò tó kọ skyline sílẹ̀ ó ṣe proper investigation ẹ tó bá ṣe proper investigation ẹ ni irú gbogbo princess tó jáde lánàá sí tó ń sunkún ọmọlọ́mọ ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ princess ni because ó bá jẹ́ lómi ni bí fídíò yẹn ṣe jáde a ti sáré gbé sí afẹ́fẹ́ a ti sáré sọ pé ẹjọ́ ẹ jẹ́ kó rí o but ẹni ẹlẹ́ni ìyá ni kò bímọ tiẹ̀ bọ́ ti ìyá tún ni kò ṣe gbogbo ẹni tó bá bímọ nìkan nìyá kẹ́nìbọ̀dì má pè mí kọjọ ẹjọ́ kẹ́nìbọ̀dì má pè fóònù mi lọ́wọ́ yẹn jẹ́ kí n máa sọ lẹ́jẹ́ kí n máa bọ́ bí mo ṣe fẹ́ máa bọ́ ẹjọ́ mo fi Ọlọ́run bẹ̀ everybody ẹ má pè mí ẹ fi mí sílẹ̀ jẹ́ kí n bọ́ tí bá bọ́tọ̀ ẹ lè má pè mí ó ti tọ́ náwó wèrè ó dẹ̀ máa gbà wèrè lọ́rọ̀ ni so ìwọ sì princess tó jáde síta tó bẹ̀rẹ̀ sí ní sunkún ṣebí tó ní nǹkan tó ní lórí péjì Folúkẹ́ Dáramọ́lá tó ní lórí tó gbọ́ ọkọ̀ tí lẹ́gẹ́lẹ́gẹ́ sọ àti gẹ́ẹ̀kan bíi pé àǹkó tó ní gbogbo nǹkan tó pòsì ló ń jẹ́ kọ́mọ lọ́mọ wà ní depression láti àná èèyàn kọ̀ déédéé dìde jọ kí ni bàbá Ìjẹ̀ṣà ní tí mo ṣe fẹ́ fi wà against bàbá Ìjẹ̀ṣà mọ̀rọ́fà fídíò tí mo kọ́ ṣe mi rò pé mo wà against ẹ̀ mo kàn sọ pé ẹ̀yin colleagues o ẹ ní sùúrù o ẹ má jẹ́ ká jump into conclusion o ìwọ wá dé òde oní pé mo maliciously render fún cyberbullying lórí ẹ̀ṣẹ̀ máa gbá cyberbullying ní Yomi you will just begin to understand what they mean by cyber because mo máa bully ẹ bí wèrè ó dà kúrí ẹ ti dàrú ìwọ sọ fún mi pé ìwọ nǹkan tí ìwọ ní kí ló ní Yomi èèyàn máa ń sì rẹ̀gùn wàláì bó bá láṣọ tó mi ò lè lákìsà tó mi kò possible ṣó gbọ́kàn sí mo sọ tó bá ní aṣọ tó mi ò lè ní àkìsà tó mi nígbà tí èmi jìyà tí mo struggle ibo ni wọ́n wà ìwọ́n fi rẹ ewé mi ṣó yá wẹrẹ Yomi Fábíyì mo fẹ́ kó máa wo fídíò yìí o kó máa kọ́ bá mi sọ fún ẹ kó tààgì ẹ kó wá gbọ́ ọ̀rọ̀ torí wọ́n ló ní sọ́ọ̀bù yìí orí ẹ ti yí Yomi ní fídíò nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ tí wọ́n release statement ṣé tó bá jẹ́ pé ní tòótọ́ bàbá Ìjẹ̀ṣà ò ṣe anything
tí wọ́n wá rí the statement bó ṣe kọ̀kan kí ló yẹ kí gbogbo yín kọ́kọ́ ṣe náà ṣe wé kẹ sáré gbéra dìkẹ́ gba pàǹtí lọ pé ẹgbà wá o wọ́n ní colleague wá wà ń bíbà yìí o wọ́n ní kọ́kọ́ ṣẹlẹ̀ sí o ẹjọ́ kí ló ṣẹlẹ̀ o kẹ wá gbọ́ bàbá ní kẹ gbọ́ bàbá ní bàbá ọ̀rọ̀ ó sáré gbèwè torí pé ó ti gbọ́ one or two things ó sáré bẹ̀ sí ní kọ òyìnbó òfò òun kọ òyìnbó òsọnù òun kọ òyìnbó tó máa pa ẹlẹ́kùn tí kò ní pa ẹlẹ́rìn ó wá bẹ̀rẹ̀ sí ní kọ rubbish ìjọ nítorí ọlọ́run mo fọlọ́run bẹ́ẹ̀ má ti pè mí ọ̀rẹ́ mi má pè padà ó wá kọ òyìnbó òfò òun kọ òyìnbó òsọnù ìwọ̀n sọ pé pẹ́pẹ́ sí o ẹ̀ka ní sùúrù náà tó bá jẹ́ mọ́ tiẹ̀ ni bàbá Ìjẹ̀ṣà ńlá ní èkánná ló ń sọ̀kì torí èmi wo fídíò tó ń sọ̀kì èkánná ọmọ olórí burúkú wọ̀yọ̀ mi tó bá jẹ́ pé ọmọ tiẹ̀ ni ó ń sọ̀kì èkánná ẹ̀ tó ń lá owó ẹ̀ tó ń lá owó ọmọ ọlọ́mọ tó ń lá ara ẹ̀ tó ń fíngùlẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ tó bá jẹ́ pé ọmọ tiẹ̀ ni bàbá Sùwé ṣe ni mo sọ́ọ̀rì bàbá Sùwé jàre má bínú bàbá mi tó bá jẹ́ wọ ni ọmọ tiẹ̀ ni bàbá Ìjẹ̀ṣà ṣerú ẹ̀ fún ìwọ kí ni orí burúkú yìí wà ló fẹ́ dúró di evidence ó yẹ kó kíra bàbà fún princess torí èèyàn ni ìwọ gọ́gọ́ ló dá rúdúrúdú lẹ̀yọ̀ mí pẹ̀lú ìdí òṣì tó bá ń gbé sẹ́yìn tó bá ní ìwọ activist olórí ibu activist sọnù èmi ò ṣe tó yẹ ayé máa kú àbí tó yẹ Ibrahim mi já wèrè gan yọ mí ò dẹ̀ mọ̀ mo ń tọ́jú wèrè mi sáṣọ nítorí àbíamọ ni mí màá gbàgbé pé àbíamọ mi ni mí màá fèsì ẹyọ mi because orí ètì yìí ó dàpọ̀ mẹ́ tó ń bá pò èmi ló fẹ́ máa bá pò àbó lórí burúkú ni ẹyọ mi ìwọ jókòó ń sọ̀rọ̀ ó ń sọ English ó jókòó sórí iṣẹ́ ó ń single share even if it's wrong ọmọ fuck up bí o bá ti fuck up nìyẹn o ti fuck up Yomi o ti fuck up tó bí o bá ti fuck up o ti fuck up o dẹ̀ máa ní láti admit kò fuck up tó bá dẹ̀ sì lè admit ẹ̀ kò kówèrè activist ẹ̀ kò síbì kan because tó o bá ṣọ́ra o nílé wọ̀ lóyìnbó tí bá bẹ́ẹ̀ ná tán bí owó Yomi o ní because accomplice ni ẹ́ ẹni tó bá ti ń support rapist wọ́gun accomplice ni ẹ́ tó o bá ṣọ́ra wọ́n máa blacklist orúkọ ẹ̀ yìí because ó dàbí pé orí ẹ̀ ti yí o mọ̀ mi ṣá Ìyábọ̀ Òjó lórúkọ mi Ìyábọ̀ ọmọ Ògúnrọ̀ Alice mo báàdì gan tí máa wọ kéèsì ẹ̀ máa wọ̀ tán ni èmi ò ń pariwo mi ráyè ariwo ṣọlá ariwo sóhun jẹ́ kí n máa pa igan mi láìkẹ́ máa bẹ́ẹ̀ ná tán bí owó yọ̀ mí èmi kúrò nínú àwọn tó lè máa fi ta yín mo kúrò nínú àwọn tó máa fi sọ̀rọ̀ ṣó ti gbọ́ mi máa fèsì ẹ àti gbogbo àwọn olórí burúkú tó ń fọ́lù ẹ̀ tó jẹ́ rapist tó ń kọ rubbish comment ẹni bá sọ pé kọ́ delete fídíò ọmọ yẹn sórí social media gbogbo yín pátápátá ló máa mú ọmọ yín ló máa dú ọmọ yín ló máa rape ọmọ yín àwa wo nǹkan tẹ́ fẹ́ ṣe tó bá dìgbà yẹn wo ayé yìí máa bàjẹ́ ní gbogbo yín pátápátá tẹ́ bá sọ pé kọ́ ló máa release fídíò ọmọ lọ́mọ tí Ìjẹ̀ṣà tó ń sọ̀kì ọwọ́ ẹ̀ tó ń láàárẹ̀ tó mọ̀ lẹ́sì ẹ̀ ẹ̀ lè fẹ́ jókòó ẹ fẹ́ wo pedophile nìyí ẹni bá ti fẹ́ pedophile ni ó ti yẹ ẹsẹ tó bá ti fẹ́ pedophile gidi lárí tí mo ń rí ọ̀rẹ́ mi ó mọ̀ pé tó bá ti gbá lórí mi ó ti gbá nìyẹn lárí tó mọ̀ ẹni tó ní náà tó bá ti gbá lórí mi ó ti gbá Yomi ó ṣe live video jókòó yeah you know you have to wait ìwọ ló wait Yomi ìwọ ló wait o ó jókòó ṣe you have to wait tí ẹ tẹ̀ gbé fóònù ilé jẹ́ kí n art bó ṣe ṣe náà mọ̀ pé mi máa mọ̀ máa imitate yàn ó ṣe báyìí. You know, you have to wait, even if the person is guilty, even in the court of law, you know, you're not guilty until you are found guilty. Wàhálà bàbá Ìjẹ̀ṣà guilty. Ṣé bá fi pamọ́ tẹ́lẹ̀ ni? À ń fi pamọ́ pé kí ó jẹ́ pé adájọ́ ló máa dájọ́ fún. Bàbá Ìjẹ̀ṣà guilty. Tí bàbá Ìjẹ̀ṣà bá jáde máa dá padà sẹ́wọ̀n yẹn. Ó guilty fún kan tí mo rò. Ó guilty bàjẹ́ kò sẹ́ni tó máa bá mi sọ. Tó bá jáde máa dá padà síbẹ̀. Gbogbo láti mi máa ná sí. Wàhálà máa tálé mi torí ẹ̀. Bàbá Ìjẹ̀ṣà guilty bàjẹ́ ó ti yẹ abo má sọ tẹ́lẹ̀ yẹn bó ti wọ́n Yomi Fábíyì tó ló ya wèrè tó lọ fẹ́ gbọ́ story ó dé àwí tán ó ní ẹ wọ́n lè charge princess fún neglect. I was age 8 or 7 tó kọ́kọ́ molest me I think ṣé 7 àbí 8 ní mi nígbà yẹn tó molest me tẹ̀rán sí age yẹn but I only spoke about my rape àbí àti molestation àti rape kò sí ti ya mi mọ́ mo ṣẹ̀ṣẹ̀ sọ fún ìyá mi ní bí last year àbí 2 years ago kó tó di pé ìyá mi kú tẹ̀lé gbogbo threatening wèrè tẹ́ pé irú yín máa ṣe tẹ́ máa threatening ọmọ lọ́mọ if you talk I will kill you if you talk this will happen nítorí irú yín náà ni tẹ́ máa bẹ̀rẹ̀ evidence ni àwọn ọmọ ọlọ́mọ ò ṣe lè sọ̀rọ̀ síta nítorí irú yín náà ni torí irú yín náà ni tẹ́ máa wá evidence ọmọ 7 years jáde ó sọ pé máa yín ó ti tìka bọ̀ oúnjẹ ó ti rape òun rí o àti ẹjọ́ tó lọ́ọ́ ẹ bá mi ẹjọ́ mo fẹ́ kẹ́ bá mi là kásẹ̀ wá ní pé bàbá sùn kò bá sùn tí kásẹ̀ wá kọ́kọ́ gbọ̀n yẹn
bàbá Sùwé ó fọwọ́ bọ́ǹdì ó finger tó ti confess o confession ẹ̀ wà mo tún rí ibi tí wèrè ti kúnlẹ̀ tó fi kí jọ̀dọ̀ mi ayé ló ṣe mí tẹ́ bá ti ṣó ní burúkú